gómìnà ìpínlẹ̀ yìí èmi a máa pè wọ́n ní Akin ọmọ Akin, ọlọ́lá jùlọ ọ̀gbẹ́ni Akínwùmí ọmọ Àmbọ̀dé. Igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó ọlọ́lá jùlọ ọ̀mọ̀wé Idiat Adébúlé. Aṣòfin Múdàṣírù Ọbásá, olùdarí ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Èkó. Aṣòfin Ọlánrewájú Ògúnyẹmí, alága ìgbìmọ̀ ilé aṣòfin lórí ètò ẹ̀kọ́. Ọba ìlú Èkó, olówó Èkó, kábíyèsí Ríwá Adéọlá, ọba olùgbàlejò, gbogbo orí adé àti ọmọ ìrìnàjò tó wà níkàlẹ̀. Ẹ̀yin alẹ́nulọ́rọ̀ lórí ètò ẹ̀kọ́ ní ẹkùn kìíní sílé ìkẹfà, gbogbo ọ̀gá ilé ẹ̀kọ́ lábẹ́ alága ìyá wa Aya Lọ́sìn, olùdarí ẹ̀ka kọ̀ríkúlọ̀ ní ìpínlẹ̀ Èkó àti gbogbo ọmọ ìgbìmọ̀ wọn. Ààrẹ Àlùfáà Ayọ̀ Adéṣínà, ẹgbẹ́ Akọ́mọlédè àti àṣà Yorùbá ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀, alága àjọ àwọn olùkọ́ ní ìpínlẹ̀ Èkó, gbogbo ilé-iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ àti ilé-iṣẹ́ agbódègbà, gbogbo àwọn tí mo mọ omi ọgbọ́n àti ìmọ̀ ní àkótó wọn kí n tó débi tí mo dé lẹ́yìn. Ilé-iṣẹ́ àtẹ̀wétà àti aṣèwétà pátápátá lórí ẹ̀kọ́, àṣà àti èdè Yorùbá. Àwọn ìrírí lọ́gbọ́n àgbà dáadáa tí wọ́n ṣe é múyangàn níbi gbogbo nínú ẹgbẹ́ Akọ́mọlédè àti àṣà Yorùbá ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin alága ìjọba ìbílẹ̀ àti àwọn akọ̀wé yín ní ìpínlẹ̀ Èkó, gbogbo ọmọ ìgbìmọ̀ ayẹyẹ Èkó 2016, gbogbo ẹ̀yin olùkọ́ èdè Yorùbá ní ìpínlẹ̀ Èkó àti ní orílẹ̀-èdè Nàìjíríà, gbogbo akẹ́kọ̀ọ́, òbí, alágbàtọ́, olùkọ́ àti Afẹ́nifẹ́re tó fi mọ́ gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ lórí ètò ẹ̀kọ́ tí wọ́n tẹ̀lé èdè, àṣà àti gbogbo tó ní ṣe pẹ̀lú ọmọ Yorùbá. Àánú Olódùmarè kò ní fi gbogbo wa sílẹ̀, àmì àṣẹ. Ojúṣe wa ní èdè Yorùbá kò gbọdọ̀ kú o. Ìpínlẹ̀ Èkó gbàlejò Èkó 2016. Àgbàlejò yìí sínú ayọ̀ rẹpẹtẹ. Àgbà sínú ìfọ̀kànbalẹ̀. Arójú aráyè. Eku ń ké bí eku. Ẹyẹ ń ké bí ẹyẹ. Ọmọ ènìyàn sì ń fọhùn bí ènìyàn. Eléyìí ọ̀wà ṣeun o. Gbogbo ibi tí ẹgbẹ́ Akọ́mọlédè àti àṣà Yorùbá Èkó tá a fẹ́ gbin obì sí ní obì ti wù nípìnlẹ̀ yìí o. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ bàbá wa ọmọ Akin, Akínwùmí ọlọ́lá Akínwùmí Àmbọ̀dé, olùdarí ilé ìgbìmọ̀ aṣòfin Múdàṣírù Ọbásá àti aṣòfin Ọlánrewájú Ògúnyẹmí tí wọ́n jẹ́wọ́ ọmọ Yorùbá àtàtà. Wọ́n pinnu, wọ́n ṣòfin, wọ́n gbé òfin jáde wípé ojúṣe wa ni èdè Yorùbá ò gbọdọ̀ ṣe kí ni o. Ẹ ṣeun. Ní ọjọ́ kejì oṣù Òkúdù ọdún tá a wà yìí, èyí ló jẹ́ kí wọ́n sọ kíkọ́ àti kíkọ́ èdè Yorùbá ní ilé ẹ̀kọ́ ìjọba àti aládàáni di kànńpá ní ìpínlẹ̀ Èkó. Ọjọ́ tí mò ń sọ yìí ní ọjọ́ kejì oṣù kẹfà ọdún yìí, tó bá jẹ́ pé ọmọ tuntun máa ń ní oore ọ̀fẹ́ láti yọ̀ pé òun wáyé ayé kì í ṣe ẹkú lásán ni, inú mi á dùn jù. Àwọn ọjọ́ tí mo dé tí mo mọ̀ wípé inú ẹ̀dá tó máa ń dùn jù ní ọjọ́ tí èèyàn bá ń ṣe ìgbéyàwó, bí ó tilẹ̀ jẹ́ bí ọjọ́ òun
kíkọ́ àti kíkọ èdè Yorùbá àti kó owó kóríyá fún olùkọ́ èdè Yorùbá gẹ́gẹ́ bí àwọn olùkọ́ sáyẹ́ǹsì kíkọ́ àti kíkọ èdè Yorùbá ìjẹ́kànfà fún gbogbo akẹ́kọ̀ọ́ tí ó bá ṣẹ̀ṣẹ̀ wọ ilé ẹ̀kọ́ fásitì ní ìpínlẹ̀ yìí. ọmọ Oòduà àyílẹ̀ rẹ̀ ni o fún àwọn ọmọ wọn ní ilé ìgbìmọ̀ aṣòfin èyí náà ẹ̀sìn ikú ọjọ́ tí èdè àbínibí yóò máa wáyé ní ìpàdé ní ẹ̀tọ́ bá wa kọ́ àwọn onísinimá àgbéléwò ní ìjánu lórí àṣìlò èdè àti àṣà nínú iṣẹ́ wọn. àwọn òbí alágbàtọ́ àti gbogbo ọmọ Yorùbá àtàtà ẹ jọ̀wọ́ ẹ jáwọ́ nínú ìwà ìmoore sí Elédùà lórí èdè wa ká mọ̀ pé èdè Yorùbá gùn ju èdè àgbọ̀nwìn wa lọ. kí àwọn ìpínlẹ̀ Yorùbá yòókù wa àwòkọ́ṣe ìpínlẹ̀ Èkó kí wọ́n gbé irú ìgbésẹ̀ tí adé nípínlẹ̀ Èkó yìí lórí kíkọ́ àti kíkọ èdè Yorùbá ní ilé ẹ̀kọ́ káàkiri. ẹ̀ka kọ̀ọ̀dúnrún ìpínlẹ̀ Èkó ẹ̀kú iṣẹ́ takuntakun pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọmọ ẹgbẹ́ ìpínlẹ̀ Èkó gbogbo àgbààgbà ẹgbẹ́ akọ́mọlédè àti àṣà Yorùbá Nàìjíríà àti ẹgbẹ́ akọ́mọlédè àti àṣà Yorùbá ìpínlẹ̀ Èkó. mi ìmọ̀ òyìnbó ẹ̀ ní ìgbà kù sọ ẹ̀yin lè wí bẹ́ẹ̀ o wọ́n ní the risk also price. Akínwùmí Àbọ̀dé ibi tí omi ojú bá ti wà nínú ìrìn àjò ayé ẹ̀ àti gbogbo àwọn ọmọ ìbílẹ̀ àdá ṣùgbọ́n láì tààlà abàmìlú kúrò torí pé wọ́n ní yìnyínyìnyín kẹ́ni ṣèmí àti dúpẹ́ lọ́wọ́ aláṣẹ kù àwọn ẹni tó ṣe tó ń tọ́jú ròtì láti máa ń dúpẹ́ gbogbo ìgbésẹ̀ wọn lórí ìpínlẹ̀ Èkó kò ní já sásán ó ti wúre báyìí. Akínwùmí ọmọ Àbọ̀dé yóò sọ ọrẹ báwọn yòókù ṣe sọ ọrẹ àti gbogbo àwọn ọmọ ìgbìmọ̀ wọn ẹ sọ pé Olúwa dá bàbá sí fún wa bàbá o bàbá o bàbá o Olúwa dá bàbá sí fún wa ẹ ṣeun. Ìpàdé náà gbà yìí ó lọ jáì ṣùgbọ́n aṣòro ṣe ní tọ́lọ̀wò fọwọ́ sí ní ìpàdé Èkó 2016 yìí àtúnṣe ní tẹ́lẹ̀ ìpàdé ọba òkè lọ́wọ́ sí Ọlọ́run ló lọ́wọ́ sí òní mo ṣe kọ́ wípé lọ́gà ní òní lọ́gà ìpàdé ọdún fún ìpínlẹ̀ Èkó ẹ bá lọ́gà iṣẹ́ fún bàbá wọn. àti ìdásílẹ̀ sí Ọlọ́run ni wọ́n wá fa àti ṣúrẹ́ ẹ̀ẹ́dẹ́ àgbàmí mọ́tíráàsì ti sùn. ó wọ̀ lápá sáájẹ́ sí ilé àwọn oníṣẹ́ ọ̀nà wọ́n ṣe lọ́nà wọ́n wá dá iná ọ̀gá yìí. àádọ́ta táwùsàn láti ra dísù lójoojúmọ́ láti ṣe bàbá àtìlẹ́ mi. àwọn ẹ̀ka àti iná lórí ìbùsùn. àwọn tí wọ́n wá gbà wá láti lò sílé ìwé. ẹni tó jọ ọ̀gá pátápátá kì í ṣọmọ Yorùbá o. àwọn ẹ̀yà ìbò ni wọ́n. Olùkọ́ ṣe sọ wípé àtúnṣe tí wọ́n rọ̀ bá lọ́wọ́ òní ìpàdé yìí. àti ìwà rárá àwọn ìwé wa ni ní àdàgbà ẹgbẹ́kọ̀ọ́lẹ̀ ìwà tó bá wà ní láti wọ́n lè kọ́ ara wọn gbogbo dé. ni wọ́n ti ṣíwájú bàbá jíjẹ́ yìí. wọ́n á fa lágbára lọ́wọ́ Ọlọ́run èmi máa pè wọ́n fà á níwọ̀n ni. ọmọ ní òní fà gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ní ìpínlẹ̀ Èkó wọn jẹ́ ó súnmọ́ kò jẹ́ ó rẹ̀ àwọn kan sún orí mi lánàá nígbà tí bẹ́ẹ̀ yóò kárí ó ní iye tá a ti lọ ti gba bẹ́ẹ̀lì a tún ti rán wọn lọ sí Ọ̀tà báyìí fún wa lọ adékun lọ gbà nílé ìwé ìjọba nípìnlẹ̀ Èkó ẹ̀rù gba tó bá àwọn ọ̀gá wa wọn láwọn ò gbọdọ̀ sílẹ̀ torí kí omi má lọ tìkù ọ̀gbìn má wọlé nu ó sì ṣe yẹ kó rí nìyẹn ẹni rán ní iṣẹ́ náà bẹ̀rù àìbẹ̀rù ẹni tá a jẹ fún ìbínú sí wọn rárá wọ́n gbọ́dọ̀ tẹ̀lé òfin àwa náà tẹ̀lé òfin ni la ṣe dèrò bíbá yìí ájú wọn ṣe o ẹ bá wa jíṣẹ́ fún bàbá wa pé à ń retí wọn ní ọ̀nà ìkúnrẹ́rẹ́ kí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ akọ́mọlédè àti àṣà Yorùbá ní ìpínlẹ̀ Èkó wọ́n ṣe sọ fún wa nílé ìgbìmọ̀ aṣòfin kí àwọn àsìkò bàbá wa yìí yàtọ̀ jù yóò ṣe é ṣe fún wọn o.
ìrìnàjò ayé èèyàn abàmìdí fún yín. Gbogbo ọ̀nà ẹgbẹ́ nípìnlẹ̀ Ògùn ẹ dìde sókè. Ẹ kú dèdè o, alága ìpínlẹ̀ Ògùn, ọmọ Ògùn Fọlájì. Ilé tó fi sílẹ̀ àtọ̀nẹ̀, Ọlọ́run ó bá wa dì mú, á bá wa dì mú, á bá wa dì mú. Ọmọ ẹgbẹ́ akọ́wọlédè àní yọ sọ̀rọ̀. Ẹ jókòó, ẹ ṣeun. Nípìnlẹ̀ Èkó, àwọn ọmọ ẹgbẹ́ mi tó lórúkọ, tó lóòrè, tó jọmọ ẹgbẹ́ gidi, àwọn náà pàdánù ọkọ wọn. Ọlọ́run àánú, abàmìwọlé lè wọ́n. Káwọn ọmọ wọn tó rántí báwọn ò ní bàbá. Ọlọ́run tó ń ṣe bàbá fún ọmọ aláìní bàbá, á ṣe bàbá fún àwọn ọmọ Aya Adéyẹmọ ní Kòròdú àti àwọn ọmọ Aya Adébùtù ní ìjọba ìbílẹ̀ Mùṣín sí Ìkẹjà. Ọlọ́run bá wa dáwọ́ orúkọ eléyìí dúró. Èmi náà kíra ni wúrà mi fá. Ìjọ ìyá wọn kú ni wúrà ọmọ bàjẹ́, ó bàjẹ́, mo pàdánù ìyá mi lọ́dún yìí. Gbogbo ọmọ fi sílẹ̀ àti gbogbo àwọn akọ́wọlédè. Akọ́wọláṣà. Ẹ ṣeun. Fún wa ní orí ọ̀fẹ́ àti àǹfààní láti wà nínú ìpéjọpọ̀ yìí lónìí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ìfẹ́ wá láti ìpínlẹ̀ kọ̀ọ̀kan. Mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba tó jẹ́ ká dá ọjọ́ tí ọjọ́ pé adá ìgbà kò. Lórúkọ Jésù mo gbàdúrà yóò wá ṣe o. Ìbá gbogbo ẹ̀dá àti àwọn agbèrè tí elédùà kó àkóso ayé àti ìpínlẹ̀ Èkó ní lọ́wọ́. Gómìnà ìpínlẹ̀ Èkó ọlọ́lá jùlọ Ọ̀gbẹ́ni Akínwùmí Àpọ̀dé, igbákejì gómìnà, aṣòfin, olùdarí ilé ìgbìmọ̀ aṣòfin, ọba ìlú Èkó, ọba Ríwàn Akíolú, gbogbo yadé àti ọrùn ìlẹ̀kẹ̀, gbogbo ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ lábẹ́ alága, gbogbo àwa ìgbìmọ̀ ńláńlá tí a pè láti wá sí ìpéjọpọ̀ yìí. Mo dúró lórúkọ ọ̀gá iléèwé Federal Science and Technical College tí í ṣe kí wá ilé ẹ̀kọ́ yìí, Reverend Honorable Chris Ugoji. Gẹ́gẹ́ bí àwọn ìṣúwá ti sọ lẹ́ẹ̀kan, wọn kì í ṣe Yorùbá lótìtọ́, ṣùgbọ́n nígbà tí wọ́n mú ìwé wá pé wọ́n fẹ́ lo ibi ìbàdí fún ìpéjọpọ̀ yìí, a rí i pé wọn ò takò rárá. Ẹ̀jọba wọn látẹ̀wọ́. Àdúpẹ́ lọ́wọ́ àwọn alákòóso náà tí wọ́n ti dé láti àárín ọ̀sẹ̀ yìí, wọ́n ti ń mú gbogbo ó lè wà ní ìrọ̀kúnwọ̀sẹ̀. Sọ̀rọ̀ fẹ́ ka ìkíni kó àbọ̀ yìí lórúkọ ọ̀gá iléèwé yìí rẹ́rẹ́rẹ́ níbo Kristo Ugoji. Èmi tí mo dẹ̀ ka náà ní àlùfáà Ọládòyìnbó G.O. A kí i káàbọ̀ sí ibi àpérò pàtàkì yìí lórúkọ wíwá ilé ẹ̀kọ́, gbogbo amúgbálẹ́gbẹ̀ẹ́, akẹ́kọ̀ọ́ àti olùkọ́ gbogbo. Mo kí gbogbo ẹ̀yin lọ́balọ́ba àti lóko tí ẹ wà níjókòó, yóò dùn yín ṣe o, kò sí nílẹ̀ yìí. À ń fi àsìkò yìí fi ẹ̀mí ìmoore hàn wípé ẹ̀yin amòye dìde ní orílẹ̀-èdè yìí, ẹ̀yà sí ní pẹ̀lú èyí tí àwọn Gẹ̀ẹ́sì pè ní race. Nítorí pé ní orílẹ̀-èdè Nàìjíríà nìkan, ìpínlẹ̀ 9 ni a ti lè rí Yorùbá. Ìpínlẹ̀ Ọ̀yọ́, Ògùn, Ọ̀ṣun, Ẹdó, Oǹdó, Kogi, Èkìtì, Kwara àti Èkó. Ìwádìí tó fi hàn wípé ẹ̀yà
Ìṣẹ́kíní ní ìpínlẹ̀ Delta, obìnrin ní Borno àti Ìgalà ní ìpínlẹ̀ Kogi jẹ́ ara ẹ̀yà Yorùbá. Ghana tó lè sọ sí ilẹ̀ aláwọ̀ funfun bíi Brazil, Cuba, Dahomey, ilẹ̀ Saro, Ghana, Trinidad àti Tobago. Bàbá ọba Ògúndé kí ọlọ́run kọ̀ fẹ́ ìlọ wípé Yorùbá ronú. Ìtumọ̀ yìí ti ń ṣe kí á kíyèsí ààyè àsìkò tí ẹ̀dá wá sí gẹ́gẹ́ bí aṣíwájú. Ìwádìí tó fi hàn wípé àwọn ọ̀dọ́gbọ́n bíi díẹ̀ ọdún òjò tí ó fáwọn wà àbí ti wòye àǹfààní irúfẹ́ àpérò báyìí láti fi ṣe àkójọpọ̀ ìdí àti àṣà Yorùbá sílẹ̀ kí ó tó di àsìkò yìí. Nítorí náà, mo fi dáyé lórí wípé ìtàn ọjọ́ ọ̀la ni à ń kọ sílẹ̀ pẹ̀lú irú àpérò yìí tí ó sì jẹ́ wípé àti ọdún àwọn ọmọ wa yóò máa fi àṣà àti èdè Yorùbá yọrọ̀. Àkórí àpérò yìí tẹpẹlẹ mọ́ ìlò àṣà àti ìṣe Yorùbá láti dènà ìṣẹ̀rùbàlù tàbí ìdádúró láwùjọ àti àwọn ọ̀nà àbáyọ nínú ìpèníjà yìí. Gbogbo àṣìṣe tó dájú ni wípé àdébò púpọ̀ jàǹtìrẹrẹ. Ó lè sọ ìlú di ahoro, ọ̀pọ̀ lè di aláàbọ̀ ara. Ó fi ẹ̀mí àti dúkìá ṣòfò. Pápábárí rẹ̀ ní pé ó tako ìlọsíwájú àti ìdàgbàsókè orílẹ̀. Ọ̀nà àbáyọ ní níní ìfẹ́, sùúrù àti ìfaradà fún ara wa. Kí á yẹra fún ìjẹgàba lórí ọmọlàkejì. Kí á gbìyànjú láti fi lórí àwọn ọ̀rọ̀ tó lè pa kọ́mí sí omi òdo. Bẹ́ẹ̀ ni ó ṣe pàtàkì kí àwọn aláṣẹ tètè máa yanjú aáwọ̀ lásìkò nítorí àṣẹ yìí ló ń fa ogun abẹ́lé. Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè kan tí Olódùmarè fẹ́ràn. Ìdí nìyí tí ó fi òkú ìfẹ́ so wá pọ̀. Ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí á pinnu láti jẹ́ kí àlàáfíà ìjọba. Olúwa á ràn wá lọ́wọ́. Àwọn ìpèníjà ìkíní òwe Yorùbá sọ wípé bí iná kò bá tán láṣọ ẹ̀jẹ̀ kò lè tán lè tọ́nà. Èyí túmọ̀ sí pé ó kú ní ìmọ̀ọ́rọ́ nípa àwọn ìgbìyànjú. Ó kù ní ìmọ̀ọ́rọ́ nípa àwọn ìgbìyànjú wa tí wọ́n sì kù díẹ̀ sí. Ní àpẹẹrẹ ó yẹ kí á ti gbé sísọ èdè Yorùbá dé ìpele ìròyìn sísọ lórí ẹ̀rọ rédíò ti Gẹ̀ẹ́sì tí a pè ní BBC gẹ́gẹ́ bí ti Hausa. Ẹ̀jọ̀ ẹgbẹ́ ìsàlẹ̀ ilé ẹ̀rí àwọn kan máa ń gbọ́ BBC British Broadcasting Corporation. A ó rí i pé ìdí Hausa máa ń sọ níbẹ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Bọ̀dá ọ̀ máa ń àti máa sọ Yorùbá níbẹ̀. Eléyìí jẹ́ ìpèníjà ńlá fún wa. Tá a bá ń gbọ́ BBC Hausa Broadcasting, a ó rí i pé ó ti dé ní 20 àbí 50 ọdún tó ti ń sọ. Ṣùgbọ́n bí Yorùbá bí a ṣe pọ̀ tó tí a lè ṣe bí a ṣe pàtàkì tó a ò tí ì máa sọ ilé. Ó túmọ̀ sí pé sísọ àṣà àti Yorùbá kò tí ì gbilẹ̀ tó. Eléyìí jẹ́ ìpèníjà kan fún wa tí a gbọ́dọ̀ bójútó. Ó ti yẹ kí a ti máa gbọ́ Yorùbá ní BBC. Ìkejì bẹ́ẹ̀ ni ìsọfún àṣà Yorùbá gbọ́dọ̀ jẹ́ wá lórí ju pé kí àwọn ọba aráyé máa jà sí èdè ojú ọ̀nà. A rí i pé ilé ìwọ́pọ̀ láàrin àwọn ọba ilẹ̀
ilẹ̀ Yorùbá èmi dàgbà ní mo jù ẹ́ lọ eléyìí kò jẹ́ kí ìlọsíwájú bá èdè Yorùbá eléyìí jẹ́ ìpèníjà kejì. ìkẹta nítorí ọ̀gá wa ẹ jẹ́ kí a kó ipa tó yẹ kí a kó láti máa jẹ́ kí èdè Yorùbá láti má jẹ́ kí èdè Yorùbá parun ẹ jẹ́ kí a máa sọ èdè Yorùbá nílé sí àwọn ọmọ wa ilé ṣáàlà tí kó ẹ̀ṣọ́ ròde a ó rí wípé ọ̀pọ̀lọpọ̀ wa láti ẹ̀jẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ wa láti sọ wípé a ò gbọ́dọ̀ gbọ́ Yorùbá lẹ́nu àwọn ọmọ wa láti pre-nursery nursery primary and secondary ọ̀pọ̀lọpọ̀ wa la ò fi àṣà yìí lélẹ̀ láti rí wípé àwọn ọmọ wa ń sọ Yorùbá eléyìí kò dára tó ó sì jẹ́ ìpèníjà kẹta. ìkẹrin ohun kejì tí ó dàbí ti ìṣáájú ni kí á gbìyànjú láti kọ́ àwọn ọmọ wa láti mọ rírì àti iyì ohun gbogbo values yálà ohun ẹlẹ́mìí tàbí aláìlẹ́mìí ìfọkànbalẹ̀ làwọn ọmọ wa yóò jẹ́ fún wa o. ìtumọ̀ yìí túmọ̀ sí wípé a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ nowadays wọn ò káràmásìkè ọ̀pọ̀lọpọ̀ lọ jẹ́ pé sorry to use the seven bínú they are destructive tó jẹ́ pé wọ́n máa ń bà kọjẹ́ àwọn ọ̀kan tó jẹ́ pé ó ti wà bẹ̀ fún àìmọye ọdún ẹ jẹ́ káwọ́ báyìí ilé ìwé united forty ọ̀dà sí òun tẹ̀lé ó akẹ́kọ̀ọ́ pọ̀ jù nínú wọn nínú àwọn federal youth colleges out of 104 UT colleges in this country àwọn èmi pé FSCC yàtọ̀ òun ló dàgbà ní 1948 òun tẹ̀lé àwọn ọmọ wa ló pọ̀ jù a population of over 4,000 yes that's the present student population of this country. Àbáwò ẹ wo gbogbo àwọn tó ti jáde láti 1948 ẹ wo gbogbo àwọn àwọn workshop wa pé a ní research a lè go round kind of we have what we call 18 trade subjects electrical mechanical catering whatever ó wà ní wọ́n ti dá lọ́nà láti àwọn ọdún ẹ jẹ́ ká wò ní àwọn wáyé sí káwọn sọ̀rọ̀ sí àkọ́ bàjẹ́ ó túmọ̀ sí pé ọdún ìdúgbò ìdẹ́ni tí àwọn bàbá náà bàbá tó dá orílẹ̀ ìkàlẹ̀ tó dá sùn yìí sílẹ̀ ọkùnrin àwọn Yorùbá tó ní báyìí tó bá yẹ kọ́ báyìí ẹ jẹ́ kí a kọ́ àwùjọ wa so nípa bí wọ́n ṣe máa pa àti ọ̀nàbà ọ̀jẹ̀ lórílẹ̀-èdè ìtàkùn ní àkótọ́ àbí àkíyèsí àwọn aláṣẹ ètò ẹ̀kọ́ láti ṣe àgbéyẹ̀wò lórí ní èdè abínibí àwùjọ kọ̀ọ̀kan yóò ṣe jẹ́ èdè tí a fi kọ́ wọn ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àgbélò nígbà tí alága tí wọ́n ka ìdílé káàkọ́ pé ní ìpínlẹ̀ Èkó àwọn gómìnà wa wọ́n ti fi ọwọ́ sí wípé kí wọ́n kọ́ àwọn ọmọ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní èdè abínibí wa ní àgbàdo gómìnà wa. Ìlú China, India àti Japan jẹ́ àwọn ìlú tí wọ́n mókè lọ látàrí ọ̀nà tí wọ́n ń gbà kọ́ àwọn ọmọ. Èyí àwọn ọmọ lákòóso lè fọwọ́rọ́ wọn sẹ́yìn ní àgbàlá yìí. Èdè Yorùbá máa ń jẹ́ èdè tí a fi kọ́ wọn ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ primary dájúdájú ìwọ̀n tó wà ní yóò jẹ́ ìṣẹ́máyì ọjọ́ ọ̀la wa. Ìdádúró ìṣẹ́gbàdúró kò sì ní wáyé. Wọ́n gbàgbọ́ wípé nígbà tí àdúró yìí yóò bá parí a ó ṣe àmúlò àwọn àkíyèsí gbogbo tí ó bá jẹ jáde a ó sì máa kọrin wípé ìran Yorùbá
ọ̀pọ̀lọpọ̀ bàtà mẹ́lò tẹ́lẹ̀ wọ́n là nílò wọn ìgbà tó yá ìta tó rí wọ́n ti jẹ́ ẹgbẹ̀rẹ̀ kòkó wọlé wọn lórí pé á san amáńkàtà débi ó dàpọ̀ àwọn ọmọ wọ̀ ilé máa bọ àyè wà fún yín láti lò lẹ́ẹ̀kan tẹ́ bá àtọ́ tó bẹ̀rẹ̀ fún wọn. ẹjọ ààrẹ sọ fún mi gbogbo àwọn tí ara fẹ́ sọ̀rọ̀ sí kára sọ̀rọ̀ níwọ̀n bá ṣókíṣókí torí àkókò wa bákan náà ẹ̀yin tí a máa pè wọlé báyìí ẹ̀ bínú a lè fi ijó àti ìlú gbé yín sí orí àga kíkà ẹ má bínú. ṣáájú mo ti sọ nípa àwọn tí a fẹ́ fi joyè lédè wọ́n ti dé ẹnu ọ̀nà wọ́n fẹ́ wọlé sí àárín wa. ẹ má bínú àgbàtà bá ní wọ́n lóye ìlú àtórí a máa fi gbé wọn lárugẹ á tó wọn kọ́ wọlé sáàrin wọn báyìí á sì fi àtẹ́wọ́ yín wọn sí. àwọn ni olóyè Ọ̀ṣun Ọládélé àti aya wọn olóyè Rónkẹ́ Ọládélé ẹ bá fọ́ ní àtẹ́wọ́ tó rinlẹ̀. yóò bá sí abọ́mọláṣà yóò bá sí èdè yóò bá sáṣà ṣe ní orúkọ ANCOS ní àpapọ̀ àti ẹgbẹ́ kọ́mọlédè fún àjọ̀dún ọdún kejì lélógójì tí a ń ṣe ní òní a sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba pé tí a bá ṣe àṣewó ṣe ní àṣeṣe tún ṣe bí a bá ṣe tún àṣe ní ìsìn àṣeṣe tún ṣe lẹ́ẹ̀kan sí dúpẹ́ lọ́wọ́ gbogbo ìgbìmọ̀ yìí pé Olúwa máa rọ́dún ẹ ṣe àdúgbò. gbogbo iṣẹ́ tí igbákejì gómìnà rán wa ni a ti jẹ́ fún alága á jẹ́ iṣẹ́ tí wọ́n rán wa tí a ti jẹ́ fún alága á jẹ́ fún gbogbo ilé gbogbo ọ̀rọ̀ tí a ti gbọ́ lẹ́yìn ìgbà tí a débì tí alága ti sọ gbogbo ẹ̀ ní a ti jẹ́ṣẹ́ tí a bá délé ẹ kú ìjókòó. ẹ kú ilé o gbogbo ilé kọ́ o ṣé dáadáa la dé o ẹ káàbọ̀ sílùú Èkó ẹ jẹ́ kí n kọ́kọ́ júbà díẹ̀ torí pé ọmọ ẹgbẹ́ mi òun ló wá fi dórí ìta wípé mo júbà kọ́dá mo júbà ṣẹ̀dá mo júbà bàbá mo júbà ìyá mo júbà ẹ̀yin àgbààgbà tó wà níjókòó àtọmọdé mo júbà àwọn tó kọ́ mi níṣẹ́ tó wà níjókòó àtàwọn tí ò sí níjókòó mo júbà àwọn tó fi ojú iṣẹ́ hàn mí mo júbà àwọn tó tún máa kọ́ lẹ́yìn tiwa mo júbà ọba tó dá ayé ọ̀run fi ìdílé Jésù ọba tó ní ayé tó ní ìkápá ọba tó gbé ènìyàn sókè tẹ́lẹ̀ ò lè gbé sílẹ̀ mo júbà gbogbo àwọn tó ní ìdílógún tó fi ilé ayé wọ́n mo wá júbà àwọn Afẹ́nifẹ́re mo júbà gbogbo ìjókòó yìí pátá ìbàmí àṣẹ o torí ìgbà ló máa ń gbé ní àyíbẹ̀kọ́ àdáṣe ló lè máa ń hun ni ìbàmí àṣẹ ó ṣàbí òní jẹ́ ẹ ṣe gan ẹ má bínú wípé mi ò ní lè máa tàn létò lọ gẹ́gẹ́ bí alága mi ṣe dúró lórí ìkíni yẹn ìkíni alága yẹn náà ni mo fẹ́ dúró lé lórí kí nítorí pé ọjọ́ ti lọ ṣùgbọ́n aya gómìnà ó jẹ́ ìdùnnú wọn wípé a pè wọ́n fẹ́ wà fún ìdí kan àbí kejì òun ni ò jẹ́ kí wọ́n yanjú pé àwọn wá síbí ṣùgbọ́n ní agbára Ọlọ́run tí irú ìpàdé yìí bá tún wà tí wọ́n bá sì wà ní orí oyè tí Jésù ò báyìí tí ì dé tó bá fa wíwọ̀ ẹ̀ síwájú àyọ̀dọ̀ péjọ àyọ̀dọ̀ ríra wa àyọ̀dọ̀ kọ́mọlùbọ́ ni ẹ sọ pé àṣẹ ló ṣe máa rí nìyẹn
nínú ayé àwa Yorùbá àwa ènìyàn pé kò ṣeé fi ọwọ́ kó sẹ́yìn rárá wípé èdè ni a fi ń ronú èdè ni a fi ń sọ̀rọ̀ èdè ni a fi ń ṣohun gbogbo pé àwọn fi ara mọ́ ohun gbogbo tí à ń ṣe wọ́n wá gbé òṣùbà káre fún gbogbo olùkọ́ ẹ̀yin olùkọ́ wọn lọ́wọ́ àti ẹ̀kọ́ tó fún ayé ní rí yíná àwọn olùkọ́ pọ̀ bí o. wọ́n gbé òṣùbà ńlá fún gbogbo olùkọ́ torí ó yé wọn wípé olùkọ́ ló kọ́ àwọn náà kí Ọlọ́run tó gba àdúrà wọn wípé wọ́n di aya gómìnà. Ọmọbọ́láńlé Àǹbọ̀dé tí í ṣe gómìnà ìpínlẹ̀ Èkó ó fi yé wa wípé gbogbo èyí tẹ́ ẹ wọ́n láti ìpínlẹ̀ tí kì í ṣe Èkó báwọn kí yín káàbọ̀ sílùú Èkó wọ́n dẹ̀ ní kí n kí yín o wọ́n dẹ̀ lẹ́ ẹ káàbọ̀ o wọ́n dẹ̀ lẹ́ ẹ máa gbádùn bí ni o wọ́n dẹ̀ sọ pé kò dẹ̀ ní sí wàhálà o wọ́n dẹ̀ sọ wípé ẹ máa gbẹ kẹ̀kẹ́ ní o wọ́n dẹ̀ ní kékeré ò dẹ̀ ní rẹ́mọ́ o wọ́n dẹ̀ ní gbé ògbìn àwọn agúnlẹ́gẹ́ ní o òyìn ojú òní kọ yín nípínlẹ̀ Èkó lágbára Ọlọ́run èdè Èkó ni mo fi sọ̀rọ̀ yẹn kò ṣe kò bá bọ̀rọ̀ ẹ pàtẹ́wọ́ bóyá gómìnà. wọ́n rán mi sí ẹgbẹ́ a ó sì jíṣẹ́ fún ẹgbẹ́ ṣùgbọ́n ọ̀nà tèmi di púpọ̀ ní orúkọ ọkọ tó fẹ́ mi sílé Honorable Ọládélé Adékọyè Lado. òun náà tún rán mi pé kí ìṣojú àwọn ọmọ wa ní ẹ lè pa kẹ́tẹ́kẹ́tẹ́ yìí o kẹ́tẹ́kẹ́tẹ́ yìí ẹ̀kẹ́ ló ṣó ní o àwọn náà fi ohùn ránṣẹ́ wípé àpò àpérò ó yẹ ká yọjú ṣùgbọ́n tí wọn ò bá fi yọjú lónìí ká máa wò ó títí bẹ́ẹ̀ tó lọ ẹ̀ ó fojú rí ẹni tó ń pè ní Lado. ọmọdéle wípé ọmọ ẹgbẹ́ yín aya rere ni pé kò lójú tì yí o. ohun tí wọ́n ṣẹlẹ̀ ni pé wọ́n pè wá níjà ìpèníjà tí wọ́n fún wa ni wípé ká má jẹ́ kó rẹ̀ wá ká má jẹ́ kó sú wa. wọ́n láwọn mọ̀ yìí pé àwọn kọ̀ọ̀kan nínú wa wọ́n wò yìí pé ìjọba ìbáwò ló ṣe rí yẹn kó lè fi lè kó àwa ìpínlẹ̀ mìíràn wọ́n ní pé ká fọkàn balẹ̀ pé ojú òní tì wá gbogbo ẹ̀tọ́ wa tó tọ́ sí wa ní agbára Ọlọ́run wọ́n ní ọwọ́ wa báyìí la máa fi gbà á nígbà nínú sàré nígbà nínú kòtò wọn ò ní kó fọ́mọ wa tọ́mọ tó gbogbo àgbàgbà dọ́ta bẹ́ẹ̀ ló ṣe máa rí o. ọmọdéke àti èkó gbà yìí èkó gbà yìí ẹ kí wọn kí n gbọ́ o. èkó gbà yìí èkó gbà yìí ẹ kí wọn kí n gbọ́ o. mẹ́rin àgbẹ̀ kì í ọ̀ṣọ́ èrò kì í ọmọ oníkèéta rí gànà èmi afa ìgbàkọ́lá àfàrùfọ̀ wá sórí èmi afìlànà ọ̀ṣọ́ tó wọ̀ ṣe èkó gbà yìí èkó gbà yìí ẹ kí wọ́n kí n gbọ́ èkó gbà yìí èkó gbà yìí ẹ kí wọ́n kí n gbọ́ akọ ọdún akú ìyèdó kí Ọlọ́run Olódùmarè kọjá kí a ṣe ọ̀pọ̀ ẹ̀ láyé láyé àti láyé rere báyìí tọ̀wọ̀tọ̀wọ̀ ní. Thank you.
ọba Rilwan oṣù ọlọ́lé akérèlú ọba ti Èkó bí. Bákan náà mo kí aláfẹ̀yìntì ẹgbẹ́ akọ́mọlédè àti àṣà Yorùbá kábíyèsí ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì Ọọ̀ni ti Ilẹ̀ Ifẹ̀. Mo kí arábìnrin Àníkẹ́ aya Adékọ̀yè tí wọ́n ṣojú aya gómìnà ìpínlẹ̀ Èkó. Arábìnrin Adétọ́lá tí wọ́n wà kábẹ̀ mo kí. Arábìnrin Adéníkẹ́ aya Àjàyí mo kí. Aṣojú wàá tó wà lóko mo kí. Bákan náà ní Tinẹ́kò. Gíwá ilé ẹ̀kọ́ yìí ìtí àlùfáà ọ̀làdọ̀yìnbó tí wọ́n ṣojú fún òkèèyàn o. Bákan náà ni àwọn igbákejì gíwá ilé ẹ̀kọ́ yìí tí wọ́n wà kalẹ̀. Mo kí àwọn olùkọ́ àgbà tàbí ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ tí wọ́n ti fẹ̀yìntì tí wọ́n wà kalẹ̀. Bákan náà ni aṣojú àjọ NUT ti ìjọba àbílẹ̀ Àlímọ̀ṣọ́ tí ó wà kábẹ̀ gòkè. EFCC wa akọ̀wé ètò ẹ̀kọ́ Ọlọ́lá Adétọ̀nà gòkè. Onímọ̀ ẹ̀rọ ọ̀là ìyẹn ni aṣojú àwọn àjọlùwọ́ àgbáyé ẹ̀kọ́ girama òkè ọ̀nàdìbò Adébíyìpé Akínsọ́lá. Arábìnrin dáìló màmá wa Títí aya Sólàárín mo kí lọ́pọ̀lọpọ̀. Bákan náà ni mo kí gbogbo aṣojú ìjọba gbogbo tó wà kalẹ̀. Ẹ̀yin ọmọ ìgbìmọ̀ ẹgbẹ́ akọ́mọlédè, ẹ̀yin àgbààgbà ẹgbẹ́ akọ́mọlédè tí ẹgbẹ́ ibi lẹ́yìn ọgbà, mo kí yín. Gbogbo alága ẹgbẹ́ akọ́mọlédè àti àṣà Yorùbá ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan àti akọ̀wé wọn, mo kí yín. Gbogbo ọmọ ẹgbẹ́ akọ́mọlédè àti àṣà Yorùbá dálé dáko ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní àgbáyé òkè. Gbogbo oníṣẹ́ ìròyìn gbogbo ẹ̀yin ọ̀rẹ́ wa lọ́kùnrin àti lóbìnrin, mo kí ní káàbọ̀ sí ìpàdé yìí o. Ire